Àkàndá mòdé o káàbọ̀ ẹgbẹ́ OPU ìyún Odùduwà Progressive Union ẹ̀ka torílẹ̀-èdè Germany lábẹ́ alága wọn alàgbà Abíọ́lá olóko ìran gbogbo ọmọ Yorùbá tí ń bẹ lórílẹ̀-èdè ọ̀hún létí o pé ká má gbàgbé láti tún yáyá bó òde ká jáde ní October 1st ọdún 2020 tá a wà yìí ó dá o fún ìwọ́de Odùduwà Nation tí gbogbo ọmọ Yorùbá fẹ́ ṣe o bẹ́ẹ̀ni láti gba orílẹ̀-èdè tara wọn bẹ́ẹ̀ni o sóhun tí ń bẹ nílẹ̀ yìí ojúṣe gbogbo wa ni o orí àgbájọwọ́ la fi sọ̀yà bẹ́ẹ̀ni o àjèjì ọwọ́ kan ò gbẹ́rù dórí kárí Àkàndá orí òní kọ̀ torí ọjọ́ iwájú àwọn ọmọ wa ni bẹ́ẹ̀ni àtìrán tí ń bọ̀ lẹ́yìn ẹ̀yin náà ẹ̀wẹ̀nu lẹ̀ kẹ́ẹ̀yà ẹ̀wẹ̀nu ọkọ̀ o láti 1960 tí wọ́n ti gbòmìnira lórílẹ̀‐èdè Nàìjíríà ọmọ Yorùbá kan ṣoṣo wọn ló ṣe ààrẹ orílẹ̀-èdè ọ̀hún rè ìyẹn Olúṣẹ́gun Ọbásanjọ́ sì nìyí wọ́n ní àwọn ò lè fún ẹ̀yà míì láàyè láti ṣe ààrẹ orílẹ̀-èdè ọ̀hún mọ́ o wọ́n ní torí pé dàbọ̀ǹdòrò wọ́n ti bí àwọn láti máa sọ alájẹjù ní gbogbo ẹ̀yà tó kù lórílẹ̀-èdè Nàìjíríà àtúnyẹ àṣẹ restructuring ìyún ká padà sóhun tá a jọ fọwọ́ sí ìyún náà dá ní 1960 tá a gbòmìnira lórílẹ̀-èdè Nàìjíríà ọ̀hún kí wọ́n ní wọ́n sọ pé rárá o torí pé wọ́n ti mọ̀ pé bá a bá ṣe restructuring ilẹ̀ Yorùbá ni ó dáa jù bẹ́ẹ̀ ni ṣe é mọ̀ pé ẹ̀yẹ regional government ilẹ̀ Yorùbá ló dáa jù bẹ́ẹ̀ ló sọ àti pé ẹ wò tàjẹ̀ sílẹ̀ lórílẹ̀-èdè ọ̀hún ó ti pọ̀ jù àwọn kan kóra wọn jọ wọ́n láwọn Boko Haram bẹ́ẹ̀ ni àwọn kan kóra wọn jọ wọ́n láwọn bandit àwọn kan kóra wọn jọ wọ́n láwọn ń ṣe Fúlàní herdsmen àwọn yẹn ń pààyàn ó ṣe o bí ẹni pẹran ó mà ṣe o ìdí nìyí tí gbogbo ọmọ Yorùbá tá a fi pamọ́ pọ̀ fún àsìkò tó àwọn ṣe láti ní orílẹ̀-èdè tiwa bẹ́ẹ̀ ni torí má fòkó omi dá àlà mọ́ ọjọ́ kan lèèyàn kọ̀ àti pé ẹnu ara ẹni báyìí nàbí nǹkan míì jẹ́ o àjọṣọ̀kan àgbáyé àwọn náà sì ti mọ̀ pé Yorùbá fẹ́ ní orílẹ̀-èdè tiẹ̀ àwọn sì ẹ̀ má gbàgbé ọmọ tó bá sípà làágbé o bẹ́ẹ̀ni ìdí nìyí tàbí fẹ́ fi hàn àjọṣọ̀kan àgbáyé pé Yorùbá sípà o ẹ̀wá jáde ní wètìwètì ká jáde ní October 1st ọdún 2020 tá a wà yìí láti fi hàn gbogbo ènìyàn pé Yorùbá fẹ́ gborílẹ̀-èdè tiẹ̀ fún gbogbo àwọn ọmọ Yorùbá bẹ́ẹ̀ni tá wà ní orílẹ̀-èdè Germany ẹ̀já pàdé o ní Heinrich Heine Urban U8 ní Berlin ní aago 11 àárọ̀ ní October 1st ọdún 2020 tá a wà yìí láti fi hàn gbogbo ènìyàn pé àwa tá a wà ní Germany kò yọ wálẹ̀ o torí Yorùbá bọ̀ wọ́n ní dátọ́rọ́ o ẹni tó o bá dátọ́rọ́ ọmọ bẹ̀ ní ó gbà ẹ̀yà tó yáyá bó òde o ní October 1st ọdún 2020 tá a wà yìí lápàdé ní Heinrich Heine Urban U8 nílùú Berlin láti ṣe ìwọ́de fún Odùduwà Nation ẹ má sì gbàgbé láti subscribe sí Àkàndá Ìbẹ̀rù lórí YouTube tẹ̀sí láìka Àkàndá Ìbẹ̀rù lórí Facebook náà àjọ wàá ṣe o.